oatmeal ni ṣé ti rí ṣíbí méjì péré ṣé mi rọra bù sínú bóòlù yẹn ṣé ti rí ṣíbí méjì ni ṣé rí tẹ́ rọra bù ẹ ṣáà rọra mu níbi ọwọ́ aago 6 ìrọ̀lẹ́ kẹ wá mú omi tó gbóná omi tó wó kẹ rọra bù sí bí size cup omi size cup omi gbígbóná kan ẹ wá dà sí ṣíbí méjì kẹ wá bá mi inú àwo báyìí tàbí stainless ni kẹ fi sí ẹ má fi sínú òkè o ẹ má bù sínú rọ́bà inú àwo báyìí tàbí stainless ni kẹ fi sí ṣé ẹ bẹ ṣe rọra mú yìí ẹ wá bá ti wá bomi yẹn sí tán ẹ wá rọra bá mi dín kẹ filẹ̀ sínú kitchen níbi tó wà yẹn nínú omi gbóná yẹn fún wákàtí 3 tó bá ti di wákàtí 3 á ti change á ti fẹ́ dàbí kọ́lọ̀ ẹmu ògùrọ̀ ẹ ṣàmọ̀ tẹ bá ti wá tó bá ti di